tó fi jẹ́ pé ẹni tó bá bú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìdájọ́ rẹ̀ inú ìyà àtayé tí ó jẹ ni kí wọ́n pa so bí wọ́n bá bú ànábì àfi kẹ́yìn òkú bẹ́ẹ̀ ni ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bí wọ́n bá bú àfi kẹ́yìn òkú bẹ́ẹ̀ ni so torí ẹ̀ anybody mọ wọn ara rẹ̀ má bú ànábì sallallahu alayhi wa sallam má sọ̀sọ̀ kú sọ ń pa ànábì ìdájọ́ ẹni tó bá bú ànábì ikú ni. ẹgbọ́n kan tí àáfàá yìí sọ nínú fídíò yẹn ara nǹkan tó wà ní òfin ṣẹ̀ríà law ó ní àáfàá mention yẹn ọmọ Yorùbá sọ wá dáa ká gbà ó nǹkan bá láàyè nílẹ̀ Yorùbá kí ló kàn wá pẹ̀lú òfin ìran míì kí ló kàn ìran Yorùbá pẹ̀lú òfin ìran míì tí àwọn ò ní òfin tiwa ni tí àwọn ò ní lànà táwa ń gbà táàfi ń ṣòfin táàfi ń fi àwọn èèyàn jófin nílẹ̀ wa ni kí ló wá tó fẹ́ yẹn pò ṣeré àlọ́lé alórí kí ló dé wọn Yorùbá jẹ́ ká jí lójú wa ẹ mẹ́jẹ̀ ká gba àwọn pípò láàyè ọmọ àlè ni wọ́n ọgbọ́n àti gbalẹ̀ lọ́wọ́ wa ni wọ́n ń sá wọn ò fẹ́ràn wa wọ́n kàn sọ pé ẹ̀sìn ẹ̀sìn làwọn jà fún ọjà fẹ́ sí o wọ́n fẹ́ gbalẹ̀ wa ni àwọn Fúlàní lọ́bẹ̀ wọ́n níṣẹ́ bí wọ́n sì gba Ìlọrin mọ́ wa lọ́wọ́ ọgbọ́n ẹ̀ náà wọ́n tún ń dá láti gbalẹ̀ Yorùbá tó kù ẹ má jẹ́ ká gbà fún wọn ọmọ Yorùbá ẹ má jẹ́ ká gbà fún wọn ìran Yorùbá ni wá kì í ṣe ìran Lárúbáwá wà láti ilẹ̀ Lárúbáwá o wọ́n mú ẹ̀sìn wá fún wa ni kì í ṣe tiwa láti ilẹ̀ bó wa mọ̀ pé kì í ṣe tiwa láti ilẹ̀ kì í ṣe Kùránì ló fi tẹ gbogbo ilẹ̀ Yorùbá dó Ifá ló fi tẹ gbogbo ilẹ̀ Yorùbá dó káàkiri kí ló wá kàn pẹ̀lú ṣẹ̀ríà law kí ló kàn wá olórí ibú làwọn bíbú yìí o akótilétà ni wọn ọmọ àlè ẹwà àràbù ni wọn ẹ má jẹ́ ká gbà wọn láàyè ẹ jẹ́ ká lé wọn tèfètèfè tó wọn fẹ́ ṣe ṣẹ̀ríà law wọn kọ́kọ́ sí làwùsà àbí wọ́n padà sí Saudi ilẹ̀ Yorùbá àgbà ṣẹ̀ríà law láàyè ilẹ̀ Yorùbá we don't accept it in Yorùbá land jẹ́ni gbọ́.